èyí lohun tó ṣẹlẹ̀ lásìkò tí Shettima Òkúta ṣàbẹ̀wò sí olóró tuntun. Gbajúgbajà akọ̀ròyìn nni tó tún jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ ìròyìn orí ayélujára Royal News, Shettima tìlú Òkúta Emirates, Mallam Abdulazeez Arówóná ti dáwọ̀ọ́ dùnnú pẹ̀lú kábíyèsí tuntun fún ìlú Òró, Ọba Joel Ọláníyì Ọ̀yátóyè Títílóyè gẹ́gẹ́ bí olóró tìlú Òró. Ó ní ọba aláyé yìí gan ni àtọ́lóyè tí oyè náà tọ́ sí. Lọ́jọ́ Àbámẹ́ta Sátidé tí í ṣe ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024 yìí ni Arówóná ṣe àbẹ̀wò sí orí adé ọ̀hún tó sì ní inú òun dùn àti pé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó yan ọba Títílóyè sórí ìtẹ́ àwọn baba ńlá wọn. Arówóná ní kì í ṣe ọrọ̀, ọgbọ́n inú àti òye ikùn ló gbé ọba aláyé náà dé orí ìtẹ́ bí kò ṣe Ọlọ́run ọba, tóun sì ní ìgbàgbọ́ pé àsìkò rẹ̀ yóò mú àlàáfíà, ìlọsíwájú, ìdàgbàsókè àti ìṣọ̀kan bá ìlú Òró àti gbogbo agbègbè rẹ̀ tí ara yóò sì tu tẹrú tọmọ. Ó gbà ládùúrà pé kí Ọlọ́run fún ọba olóró tìlú Òró tuntun náà ní okun àtagbára tí yóò fi tukọ̀ ìlú Òró dé èbúté ògo. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak fún bí ó ṣe buwọ́lu ìyànsípò adarí tó mọrírì àṣà àti àwọn ará ìlú. Nínú ọ̀rọ̀ tiẹ̀, kábíyèsí dúpẹ́ lọ́wọ́ gómìnà Abdulrazak, Emir tìlú Ìlọrin Alhaji Dr. Ibrahim Sulu Gambari àtàwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kwara fún bí wọ́n ṣe lo inú kan tí wọn ò sì fi igbá kan bọ ọ̀kan nínú tóun fi dórí àpèrè gẹ́gẹ́ bí ọba ìlú Òró.